ọkọ yìí ìyàwó. láìla ìlànà. Muhammadu ya Rasulullah. ọkọ ẹ̀ ò dájú di ní. ìjọba dájú di ní ọkọ sí ìtìkọ́nù. ọ̀làwùmí inú ààrò ọmọ kábíyèsí adájọ́ ní ìlú wọ̀sùn. àmúbẹ̀rẹ̀ ọmọ olè pọ̀jù ìdìbò pọ̀jùbọ́ mo pọ̀jùbọ́ lánìlú Canada. Keke Karim, awela sumade wa idini isuizi. Oji ufuwan. Opajubala mi baby mi. Ìlú Canada Pọ̀jùbọ́lá ń gbé. wọ́n lọ fún mi bẹ́bí mi ìsúnsí. 50s bí 40s yóò ṣe. 55 fún mi bẹ́bí mi wà pẹ́ láyé. Amúbẹ̀ yẹn náà ọmọ Pọ̀jùbọ́ àwà o. Ẹni máa ń ṣeré tó múra sílé o. Ẹni máa ń ṣe kan. Owó eléyìí, owó ìlú Canada, owó ọmọ Pọ̀jùbọ́. Àríyá, ọmọ Pọ̀jùbọ́ nílùú Canada, àyàmú bí ẹyá. I am a baby, Pọ̀jùbọ́lá baby, báyé ẹ̀yà bẹ́ẹ̀ ayé ẹni máa bá mi lọ yìí o ẹni mi àtọ̀ tó yìí ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ yìí o. Fún mi ní ìlú Òṣogbo, fún ìwé yóò ṣe. Ọ̀rẹ́ mo Pọ̀jùbọ́lá ní Canada, ẹ̀gbọ́n mo Pọ̀jùbọ́lá ní ìlú Canada yóò ṣe.
Adi wọ́n kí ló dé báyìí kí ló dé báyìí tá ló bẹ̀rẹ̀. Akíndẹ́ǹtì àwọn tèmi bá ń sìn ní akíntìgbẹ́tìgbẹ́ ó pọ́jú bọ́lá ní káyà ìlú ṣe lọ́la tù mí ìyàwó òun pẹ̀lú dájú ní ìnìmọ̀ lójó lọ́wọ́. Láìlà ìlànà ìyàwó mú ọmọdù yàrá ìṣèlá máa jẹ́rúkà àtúwò Amẹ́ríkà olóńgbé. Rúkà ní Canada l'Amẹ́ríkà. Gbèsè náwó sọ̀kẹ́ adé o, ló náwó inú láti bẹ́ẹ̀rì fún mi náwó. 55 like 42. Àná òde yìí, happy 55 years fún mi bẹ́ẹ̀ bí ìsìtì. Kó o dúpẹ́ lọ́wọ́ sásí àwọn ọ̀nì kó o pẹ́. Wá ṣe 56, wá ṣe 60, wá ṣe 70 o, wá ṣe 80. Lọ́la sátìrà àwọn ìlọ́lọ́lọ́ àwọn ọba fún mi bẹ́ẹ̀ bí ìsìtì o. Láìlà ìlànà. Ẹ̀gbọ́n táyà bá tún ní sùúrù tí ó ọmọ aláàfin ọ̀yọ́ yóò táyà táyà bá tún ní pẹ̀lẹ́ òṣè ọmọ aláàfin ọ̀yọ́ táyà sí ọbọ̀lá olùkọ́ ọ̀rọ̀ ọmọ àti ìgbà òkú bá méjì bá ẹ̀kọ́ ọ̀rọ̀ bàbá àti ṣòbí ọ̀yọ́ láàrin sábà àti ṣòbí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan àti ṣòbí ọ̀yọ́ láàrin sábà sí ọgbọ́n láàrin olùkọ́ láti kọ́ ọ̀rọ̀.